gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Saturday January 24 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. mo kí Ọlọ́run bá mo ṣèbò Olódùmarè ìbà akọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run mo ṣèbò Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́ ojúbọ ọkùnrin mojúbọ obìnrin mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ dákun ẹ dábàá ẹ bá ń share fídíò yìí ẹ pín kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ẹsẹ̀ ní fi gba lẹ́tà àbànújẹ́ láṣẹ Ìdùmarè. ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Harris tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín tẹ́ fẹ́ mójútó pàápàá àwọn bùkátà kan lè wà lọ́wọ́ yín tó jọmọ́ ti màlẹ́bí tẹ́ fẹ́ mójútó dáadáa lọ́jọ́ tòní tó sì ṣeé ṣe kó fẹ́ ná yín ní owó díẹ̀ lọ́jọ́ tòní ẹ máa wá ọ̀nà láti yanjú àwọn nǹkan tó dàbí personal issue tó sì jẹ́ pé ẹ ní láti fọkàn balẹ̀ tó bá dàbí gbà pé ẹ ní clarity lórí àwọn kankan látàrí pé gbogbo nǹkan máa lọ bó ti yẹ kó lọ láìpẹ́ ọjọ́ ẹ gbájúmọ́ṣẹ́ kẹlẹ̀ lórí gbámú lọ́jọ́ tòní ẹ free mind yín kí ẹ wà positive. wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 lọ́jọ́ tòní ìmísí yín ó máa lékè ń kà ẹ máa wà highly spiritual dáadáa lọ́jọ́ tòní. ọjọ́ tòní dára púpọ̀ kẹ́ tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn látàrí pé òun ló máa tọ́ yín sọ́nà tààrà ọ̀nà tó máa ràn yín lọ́wọ́. ọjọ́ tòní ẹ má finú tẹ́nikẹ́ni àyàfara yín nìkan ẹ finú tọ́ra yín lórí ohunkóhun ẹ create àkókò díẹ̀ lénìí láti fi ṣe prayer látàrí pé lè máa ràn yín lọ́wọ́ púpọ̀. ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kí ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ sì wà determine pẹ̀lú aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 àwọn èèyàn tó gbà yín ká wọ́n máa ṣe dáadáa sí yín púpọ̀ tó sì jẹ́ pé wọ́n á ṣe tán láti gbárùkù tì yín láti dúró sí yín dáadáa lọ́jọ́ tòní. ẹ rí dájú pé ẹ welcome support wọn lọ́jọ́ tòní kẹ́yìn náà ṣe dáadáa sí wọn padà ẹ wá ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn ẹ má fọkàn sí gbogbo kíkan tí ẹ bá ń retí kó lè wọlé ní ìrọ̀rùn bẹ́ẹ̀ sì ni kẹ́ má ṣe fìlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni rárá lè ní kó dára. aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ deep blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ní oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ó ṣeéṣe kí ẹ máa struggle pẹ̀lú àwọn kankan àbí nǹkan méjì kan láàyè iṣẹ́ ó ṣeéṣe kí iṣẹ́ fẹ́ wá stressful bákan lọ́jọ́ tòní. ẹ kíyèsára kẹ má lọ ṣe mistake níbi iṣẹ́ tó máa cost yín ní owó rẹpẹtẹ tí ẹ ná ọjọ́ tòní ẹ kíyèsára púpọ̀ gbogbo kan tó bá dàbí ìṣòro ibi iṣẹ́ ẹ rí dájú pé ẹ mú sùúrù lò kẹfẹ̀lẹ̀ ṣe lórí ẹ̀kẹ́ sì rí dájú pé ẹ fi ọgbọ́n àtòyé tó lọ́n fún yín kẹ fi mójútó ohunkóhun lénìí ẹ má finú tọ̀yàn rárá ẹ má gbára léèyàn rárá ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ fètò sí nǹkan yín kẹ sì fọgbọ́n àtòyé tó lọ́n fún yín ṣe ohunkóhun bí a ti ṣe sọ aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ dark grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọ̀pọ̀ yín ó ṣeéṣe kí ẹ rìnrìn àjò fún àwọn kan tó ṣe kókó kan lọ́jọ́ tòní. ẹni tó sì jẹ́ pé ti travel tẹ́lẹ̀ ó ṣeéṣe kí ẹ tó rí àwọn opportunity kọ̀ọ̀kan níbi tẹ́ lọ lọ́jọ́ tòní tàbí kọ́jọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé kókó nǹkan tẹ́ travel fún yẹn gangan ẹ máa ṣe lọ́jọ́ tòní. ọjọ́ tòní dára púpọ̀ láti fi bẹ̀rẹ̀ kan kíkan èyí tí ẹ bá ti ń plan látijọ́ mẹ́ta ẹ fẹ́ ní take action lé lórí kẹ́ gbégbèsè lé lórí ẹ bá gbégbèsè lọ́jọ́ tòní ẹ mọ̀ dájú pé àṣeyọrí wà fún yín láwọn àìpẹ́ ọjọ́ yìí ẹ rí dájú pé ìṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ wà positive. aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ dark purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ó ṣeéṣe lọ́jọ́ tòní kó máa ṣe yín bí ìgbà pé àìbalẹ̀ ọkàn wà fún yín látàrí pé ẹ̀ ń fẹ́ ìyípadà rere ẹ̀ ń fẹ́ ìyípadà ọ̀tun ara yín lè má lélẹ̀ ó lè dàbí ìgbà pé káyé yín ti yí padà kíákíá lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ó ṣeéṣe kí ọ̀pọ̀ yín máa ṣiṣẹ́ lórí ọ̀nà tí ẹ lè gbé gbà tí nǹkan máa fi yí padà tá fi di rere fún yín ẹ plan lọ́jọ́ tòní lórí ọ̀nà tẹ́ lè gbé gbà yẹn tẹ́ bá plan dáadáa lọ́jọ́ tòní ó ṣeéṣe kó ràn yín lọ́wọ́ púpọ̀ tẹ́ bá tún introspect kẹ́ jókòó lẹ́yìn nìkan kẹ́ ronú jinlẹ̀ nípa ọ̀nà tẹ́ lè gbé gbà ó ṣeéṣe kí ẹ mọ̀ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ fún yín láti ṣe lákòókò yìí láti fi wá ipò padà ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn ẹ má kàn jójú bó ṣe ẹ lọ lórí ohunkóhun ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23 ìbáṣepọ̀ ẹ̀yin àti olólùfẹ́ yín á dùn alárinrin dáadáa lọ́jọ́ tòní. ẹ̀yin àti olólùfẹ́ yín mọ̀dún yín máa jọ dára papọ̀, ṣùgbọ́n lọ́jọ́ tòní láàyè iṣẹ́ ẹ ké sára torí issue díẹ̀ lè wáyé láàyè iṣẹ́ tó lè fẹ́ stress yín púpọ̀ tàbí kó fẹ́ jẹ́ kọ́ta yín pàdánù owó. ẹ ké sára tẹ́ bá hand owó lásìkò yìí, pàápàá ẹ má wulẹ̀ fìyàn ṣọ́gbà yín rárá lọ́jọ́ tòní. ẹ sì má ní kẹ́nikẹ́ni bá yín ṣiṣẹ́ yín lọ́jọ́ tòní kẹ́ má bàa regret ẹ̀. ẹ̀yin fúnra yín ni kẹ́ mójútó nǹkan yín fúnra yín. wá dára kẹ́ lọ wọ̀rọ̀ lẹ tòní pẹ̀lú olólùfẹ́ yín kẹ́jọ wà papọ̀, èyí máa bí kí ìbáṣepọ̀ yín kó wọnú ara sí dáadáa. ẹ rí dájú pé ẹ gbé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbi iṣẹ́ bóyá bí stress rẹpẹtẹ tó wáyé níbi iṣẹ́ ẹ má wulẹ̀ ṣàlàyé ẹ̀ fáwọn tó wà nílé rẹpẹtẹ kó má bàa ṣàkóbá fún múdù wọn. ẹ tẹpá mọ́ṣẹ́ lè ní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ ti wà determine dára. aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní ẹ máa bísí púpọ̀, iṣẹ́ máa pọ̀ púpọ̀ tẹ́ fẹ́ mójútó dáadáa lọ́jọ́ tòní. ọjọ́ tòní ó ṣeéṣe kí ẹ láwọn responsibility rẹpẹtẹ èyí tó ṣe é pé yóò máa wọlé àwọn nǹkan tuntun ó ṣeéṣe kó tún wà fún yín lọ́jọ́ tòní. ó ṣeéṣe kó ṣe é pé ẹ máa bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tuntun bóyá lórí iṣẹ́ àbí project tuntun lọ́jọ́ tòní. ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí o, ẹ má wulẹ̀ ní ẹ procrastinate, ẹ má fèní dènì àbí fọ̀ládọ́la lórí iṣẹ́kíṣẹ́. ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú kí ẹ sì ní ìgbàgbọ́ pé ẹ má padà ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ṣe lásìkò yìí. ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, gbogbo plan yín kẹ́ pamọ́ láṣìírí kó lè rí bí ẹ ṣe ń fẹ́. aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ dark green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ẹ máa wà active dáadáa tẹ́ sì máa tún wà creative púpọ̀ lọ́jọ́ tòní. gbogbo ìtẹ́báṣe lọ́jọ́ tòní á rí bí ẹ ṣe ń fẹ́ ọjọ́ tòní. àwọn èèyàn máa wà ní ìdùnnú, wọ́n á nífẹ̀ẹ́ sí bí ẹ ṣe ń ṣiṣẹ́ sí lọ́jọ́ tòní. ọ̀rọ̀ ẹnu yín báyìí á kún fún ọgbọ́n ìmọ̀ àtòye tó sì jẹ́ pé ọ̀rọ̀ ẹnu yín máa tètè máa fa àwọn èèyàn mọ́ra lọ́nà ìrọ̀rùn. lọ́jọ́ tòní kẹ́ máa retí èrè ń jẹ àti gbòríyìn lórí nǹkan kíkan tí ẹ bá ṣe lọ́jọ́ tòní, pàápàá tí ẹ bá tẹpá mọ́ṣẹ́ dáadáa. ẹ máa rórí gbẹ́mú dáadáa o, ẹ múra dáadáa lẹ́ni kí ẹ dùn rí lójú. ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 olólùfẹ́ yín kan ó ṣeéṣe kí wọ́n fẹ́ ṣe nǹkan tó ṣe pá múnú bí yín lọ́jọ́ tòní bóyá látàrí ọ̀rọ̀ bá ṣe manage owó tàbí lórí nǹkan míì. ó tún ṣeéṣe kí ẹ tún go through financial stress tó sì lè jókòó olólùfẹ́ yín. ní pàtàkì ẹ̀yin tó bá ṣe pé èèyàn tó olólùfẹ́ yín dìjọ ń pawọ́pọ̀ ṣiṣẹ́ kan náà ọjọ́ tòní ní láti rí dájú pé avoid gbogbo nǹkan tó dàbí argument pátápátá kó má bàa ṣàkóbá fún àlàáfíà lẹ́yìn lọ́jọ́ tòní o. láàyè iṣẹ́ ní láti rí dájú pé ẹ mójútó iṣẹ́ àti ọ̀rọ̀ owó fúnra lára yín kó má bàa sí pé bóyá ẹ̀ ń pàdánù owó. ẹ wà calculative dáadáa, ẹ wà watchful, ẹ kíyèsára púpọ̀ kó má bàa sí nǹkan tí ó jọ mọ́ ìpàdánù owó lọ́jọ́ tòní. kẹ́ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́yẹ tí ó kàn yín. ẹ ní láti ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, gbogbo secret yín kẹ́ wà pamọ́ kí ó lè rí bí ẹ ṣe ń fẹ́. aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọ̀rọ̀ ẹnu yín ó máa dùn bí oyin á dùn bí ṣúgà báyìí lọ́jọ́ tòní ní. àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín níbikíbi tí ẹ bá wà àti láyèkáyè tí ẹ bá lọ. ọ̀rọ̀ ẹnu yín lásán ó lè bí kí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ lọ́jọ́ tòní kó tó yín lọ́wọ́. ọjọ́ tòní dára púpọ̀ láti rí dájú pé ẹ kọ́ bí a ṣe ń sọ̀rọ̀ lọ́nà tó tayọ. ẹ rí dájú pé ẹ béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n á ṣe fún yín lọ́jọ́ tòní. ẹ sì lè béèrè promotion níbikíbi bóyá láàyè iṣẹ́ ó ṣeéṣe kí wọ́n promote yín pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín lásìkò yìí. ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. ẹ rí dájú pé ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ sì ní ìgboyà lórí ohunkóhun kẹwàá very courageous. aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ mustard sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 owó máa wọlé níbikíbi fún yín lọ́jọ́ tòní o. ire owó máa wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹ ti láwọn nǹkan tó ṣe é pé ẹ fẹ́ náwó lé lórí tó dàbí àwọn bùkátà lọ́tùn lósì tó ṣe é pé ẹ nídìí owó fún. àsìkò yìí ó ṣeé ṣe kí ẹ ráwọn bùkátà yẹn gbọ́ látàrí pé owó máa wọlé dáadáa fún yín lọ́jọ́ tòní tó sì máa ràn yín lọ́wọ́ láti gbọ́ àwọn bùkátà yín lásìkò yìí. ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ wà positive kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn ṣùgbọ́n kẹ́ ṣọ́wó ná kí ẹ má ṣe náà ná àpà rárá lọ́jọ́ tòní o. aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọ́lọ̀ dark green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.